You people are pranking me. Prank. Daddy me. Prank. Everywhere don't walk with me. And call me back at time is a prank. And everybody's mad. Call me back at time is a prank. Nigerian theater Nigerian entertainment world, Simba ma bi titi mama bi ejeni for good 7 months ori joko ni mo tete on so economy wa fo fún mi báyìí fọdún méjì fún díndín
It was a terrible prayer. Kí màmá mi tó kú láyé ọmọ 13 màmá mi bí náà adé ṣẹ́kù mẹ́ta lójú ẹ̀mí ẹ̀. 13 mẹ́tàlá. Bẹ́ẹ̀ni. Wọ́n wá kú mẹ́ta péré. Ó kú mẹ́ta. Ẹ̀sà máa lò like almost 6-7 years lórí ààrẹ tá à ń sọ yìí. Ọdún méje. Àwọn ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ o, kúlù ṣe ìwádìí. Ìlàlá ò bá ìbàbá ọ̀dọ́lẹ̀, ìlàlá àbùkù wá bá dàbà. Àfẹ́ ọlọ́wọ́ bá lọ́bẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ lọ o. Ikú náà, ikú kan ṣáàtì ó pa wá sílẹ̀ lọ́nà tó wá. Wọ́n lẹ́nu ìtọ́sí òṣèlú ìdáyà wọn. Ìjàpá àkọ́kọ́ ló pẹ́ nìkan láyé. Ìjọba nìkan kọ́ sọ́ọ̀dì tí kò kálé wọn. Omi sápá nìkan lórí sílẹ̀ lọ́nà tó bá kú. Ikú kan náà ni ó pa gbọ́. Dágbélé àyè ìṣèṣirò nígbà tó wà níwájú. Mo ní gbogbo wa ká kú léde ọmọ sára méjì gbogbo. Ìwọ ìyá lọ́wọ́. Tí mo sọ̀rọ̀ ní sàárẹ̀ mọ́. Bí mo sì ń ṣàdúrà lọ́wọ́ kan lọ́jọ́ ti súnmọ́. Aláwọ̀ mi sílẹ̀ wá wà láì lọ́wọ́.